ayọ̀ mi láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé tí ẹ wá láti tẹ́tí sí wa. Ẹ jọ̀ọ́ ṣé ẹ mú Bíbélì dání. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run ní àkókò yìí. Ìwé Jòhánù orí kìíní ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti ẹsẹ̀ kẹrìndínlógún nìkan. Màá ka ìtàn kan tí ẹnìkan ti sọ ní etí mi fún yín. Lẹ́yìn èyí, a wá sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́. Bí ó sọ wá nínú ìwé Jòhánù orí kìíní, ó wù mí láti ka ẹsẹ̀ kẹrìnlá náà. Ó ní ọ̀rọ̀ náà sì di ara, òun sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bí ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún kí ni o? Oore ọ̀fẹ́ àti òtítọ́. Kí ni wọ́n ní ọmọ Ọlọ́run kún fún o? Oore ọ̀fẹ́ àti òtítọ́. Jòhánù, Bíbélì wá sọ fún wa pé Jòhánù sì jẹ́rìí sí i, ó sì kígbe wípé èyí ni ẹni tí mo sọ̀rọ̀ rẹ̀ pé ẹni tí ń bọ̀ lẹ́yìn mi ó pọ̀ jù mí lọ nítorí ó wà ṣáájúwájú mi. Ẹsẹ̀ kẹrìndínlógún ní nítorí nínú ẹ̀kún rẹ̀ ni gbogbo wa ti gbà àti oore ọ̀fẹ́ kún oore ọ̀fẹ́ àti oore ọ̀fẹ́ kún oore ọ̀fẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti lè wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tó ń tẹ́tí sí ọ̀rọ̀ yìí. Mo gbàdúrà wípé kí oore ọ̀fẹ́ Kristi kí ó lè yí àwọn ènìyàn wọ̀nyí, kí wọn kí ó lè rí oore ọ̀fẹ́ rẹ gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Wọ́n pe onídàájọ́ kan tàbí olóyè kan ní Firelo Lagadia ní ìlú New York ni òǹtàn ti jẹ́ onídàájọ́. Ní àkókò ogun àgbáyé ẹlẹ́kejì, ọkùnrin Lagadia yìí jẹ́ ẹni tó yẹ pé òun gan fúnra rẹ̀ máa ń lọ sójú ogun. Bí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ń lọ sójú ogun, lòun náà ṣáájú ogun. Ní àṣálẹ́ ọjọ́ kan ní ọdún 1935, wọ́n ní ó wá gba iṣẹ́ pé òun ni ó máa ṣe onídàájọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ ẹjọ́. Wọ́n mú obìnrin kan wá síwájú rẹ̀. Wọ́n wá sọ pé obìnrin yìí wọ́n ló jí búrẹ́dì jẹ. Wọ́n ló jí búrẹ́dì. Kò jẹ́ o, ó jí búrẹ́dì. Wọ́n ní ó wá bi arábìnrin náà pé kí ló dé tó fi lọ jí búrẹ́dì? Ìyá àgbà yìí wá sọ fún pé ọkọ ọmọ òun ó ti sá lọ. Ọmọ òun ara rẹ̀ ò yá. Ọmọ yìí sì ní àwọn, ó sì bímọ méjì tí í ṣe àwọn ọmọ òun. Wọn ò rí nǹkan jẹ. Lòun fi lọ rẹ̀ jí búrẹ́dì tóun fẹ́ fún wọn jẹ. Wọ́n wá sọ fún pé Lagadia wá sọ pé pẹ̀lẹ́, ṣùgbọ́n o òfin sọ pé kí n jẹun yà. Kò sì sí tí mo rí ṣe sọ́rọ̀ rẹ ju pé kí n ṣe kí ni o, kí n jẹun yà lọ. Ìyà tí sì fi jẹ ọ́ nìyí. Nínú kí o san $10 tàbí kó lo ọjọ́ 10 lẹ́wọ̀n. Wọ́n ní Lagadia yìí, wọ́n ló wá dìde. Ó wá mú $10, ó wá fi lé obìnrin náà lọ́wọ́ wípé lọ san $10. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe sọ, wọ́n ní dọ́là tí obìnrin náà mú kúrò ní ilé ẹjọ́ níjọ́ náà, wọ́n ní díẹ̀ ló fi dín ní 50, tí àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí bùn lówó. Ẹ máa gbọ́, ó kọ́kọ́ yẹ fún ìdájọ́, ó gba ìdájọ́. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ ṣe kí ni o? Ó jáde sí láti lè san gbèsè rẹ̀, torí pé òun ti jẹ gbèsè tí ò lè san. Ǹjẹ́ ẹ mọ̀ pé Jésù san gbèsè tí kò jẹ? Nítorí pé èmi jẹ gbèsè
tí ì lè dá san? Gbèsè wo ni lè san? Gbèsè ẹ̀ṣẹ̀ mi. Gbèsè wo ni Jésù san? Òun náà ni gbèsè ẹ̀ṣẹ̀ mi. Ǹjẹ́ mọ̀ pé Jésù ló yanjú gbogbo ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ mọ̀dí? Nítorí pé Jésù kú fún oore ọ̀fẹ́. Òun gan ni orísun oore ọ̀fẹ́. Òun gan òun la lè pè ní oore ọ̀fẹ́. Ẹ̀yin náà wo Títù orí kìíní, orí kejì. Títù orí kejì. Ìwé Títù orí kejì ẹsẹ̀ 11 ni mo fẹ́ kà. Ìwé Títù orí kejì ẹsẹ̀ 11. Bíbélì wípé nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ta ni oore ọ̀fẹ́ Ọlọ́run o? Jésù ni oore ọ̀fẹ́ Ọlọ́run. Tí n bá ń sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run nígbà gbogbo, kìí ṣe mọ́tò, kìí ṣe ilé, ẹ kì í sọ fún yín pé Jésù lóore ọ̀fẹ́ Ọlọ́run tó ń gbani lọ́wọ́ ìdájọ́, tó ń san gbèsè tá ò lè san, tó san gbèsè èyí tí òun ò jẹ, kí àwa má bàa di ẹni ìtanù, kí àwa má bàa di ẹni ègbé. Ẹ kì í sọ fún wa pé oore ọ̀fẹ́ yìí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa. Mo sì fẹ́ sọ 5 fún wa ní kankan. Ìkíní ni pé ó ń dáríjì ni. Kí ni mo pè o? Oore ọ̀fẹ́ yìí ṣe kí ni o? Ó ń dáríjì ni. Ìwé náà wo ìwé Éfésù orí kìíní. Bẹ́ẹ̀ni sọ fún wa ní ẹsẹ̀ 7 pé nínú ẹni tí àwa ti rí ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Òun ò lẹ́ṣẹ̀. Kò lẹ́ṣẹ̀, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kankan rí ni. Kí wá ni Jésù wá fún wa? Ó mú ìdáríjì wá fún wa. He brought us pardon. Ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí ẹ̀kúnrẹ́rẹ́ ìdáríjì ni. Kì í ṣe àbọ̀ ìdáríjì. Ìdáríjì pípé ni. Ìwé Jòhánù kìíní orí kìíní ẹsẹ̀ 7 ó ní ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ó ló ń fọ̀ àmọ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ wa. Ìdáríjì tá a rí gbà lọ́dọ̀ Ọlọ́run ó ní pé ó yanjú ẹ̀ṣẹ̀ wa tó ti kọjá. Ó yanjú ẹ̀ṣẹ̀ wa tó ti sìn. Ó yanjú ẹ̀ṣẹ̀ wa tọjọ́ iwájú títí ọjọ́ tá a fi kúrò níyìn. Jẹ́ kí n sọ fún ọ pé Jésù orísun oore ọ̀fẹ́ rẹ̀ yìí ó jẹ́ èyí tí ó ní kíni o? Ọrọ̀ púpọ̀. Ọrọ̀ kíní ibẹ̀ ni pé ó mú ìdáríjì wá fún ni. Jẹ́ kí n sọ ọ̀rọ̀ kejì bẹ̀ fún ọ. Ó ní pé ó ń sọ ní dáàyè padà. Put back to life. Ó ń sọ ní di kíni o? Ààyè padà. Nígbà tí mo jẹ́ ọ̀dọ́ langba, bàbá àgbàlagbà kan wá wàásù nílé ìsìn wa níjọ́ kan. Bàbá Ẹ̀sùn Òjó. Bàbá ní ìjẹ́ yóò kú rí, gbogbo bàbá láàárọ̀ kú rí. Bàbá ní ìjẹ́ ò mọ̀ pé ẹnikẹ́ni tí kò bá tí ì ní Jésù ó ti kú sínú ẹ̀ṣẹ̀. Ẹ̀yin ẹ wo ìwé Éfésù orí 2, ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 1. Ó ní ẹ̀yin ni a sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín. Kí ni ẹ̀ṣẹ̀ máa ń ṣe o? Ó ń parí ni. Ẹni ó ń parí kẹ̀ bẹ́ẹ̀ ni sà. Ó ń parí kẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀. Ọlọ́run sọ fún Ádámù àti Éfà pé ìjọ tó bá ti jèso kí ni wọ́n ṣe? Wọ́n kú. Ó ní àmọ́ gbé wọn sìn. Bẹ́ẹ̀ ni wọ́n gbé wọn sìn. Ṣé wọ́n kú? Bẹ́ẹ̀ ni. Torí pé ẹ̀ṣẹ̀ yẹn ti mú ìyapa wá láàrin àwọn àti Ọlọ́run. Ìyapa òun ni ikú. Ó lè jẹ́ ìyapa ẹ̀mí ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ó lè jẹ́ ìyapa ẹ̀mí ènìyàn kúrò lára ènìyàn. Òun ni ikú. A kì í sọ fún ọ pé ìyapa kúrò lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé òun ni ẹ̀ṣẹ̀ wa mú wá. Ìwé Róòmù orí 5 sọ pé àti ikú nípa ẹ̀ṣẹ̀. Àti ikú nípa ẹ̀ṣẹ̀. Ó túmọ̀ sí pé ohun tí ẹ̀ṣẹ̀ mú wá ni kí ni o? Ikú. Ṣùgbọ́n kí ló ń sọ ní dáàyè? Oore ọ̀fẹ́ Jésù Kristi. Bíbélì ní ẹ̀yin ni a sì ti sọ di ààyè. Wẹsẹ̀ 5 orí 2 yẹn. Éfésù orí 2 ẹsẹ̀ 5. Nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Oore ọ̀fẹ́ ni a fi gbà yín là. Ó ní àwa ti kú nípa kí ni o? Ìrékọjá wa. Kí wá bó la ṣe dá láàyè o? Nípa oore ọ̀fẹ́ Jésù Kristi. Bíbélì jọ́ tá fi ìgbàgbọ́ wa sínú Jésù.
kí ládìí o? Alààyè ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń rí fàájì ṣe tá a jókòó. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń rẹ́sìn ṣe tá a jókòó. Ọ̀pọ̀lọpọ̀ wa là rí iṣẹ́ ṣe nínú ilé ìsìn, òkú sì ni ọ́. Olóyè ni ọ́ nínú ilé ìsìn, òkú ni ọ́, torí ò tí ì ní Jésù. Wọ́n kàn fi ọ́ joyè ni. Ó jẹ́ yá gba ọ̀rọ̀ oore ọ̀fẹ́ yìí kó gba Jésù. Oore ọ̀fẹ́ ń dáríjì ni, oore ọ̀fẹ́ ń sọ ní dáàyè, oore ọ̀fẹ́ ń fi ní sí ipò tó ní ìtumọ̀. Ẹ̀yin náà wo orí kejì yẹn, ẹ tún wo ẹsẹ̀ kẹfà. Ó ní ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú kíni o? Àwọn ọ̀run. Ipò tá a wà ní ìsìn ni pé a ti di ẹni tó lè jókòó pẹ̀lú Kristi lọ́run. Mo ti kúrò ní ipò Olúwa kà mí yẹ ní ìjọba rẹ̀. Mo ti kúrò nípò Ọlọ́run má jẹ́ n fayé bọ̀run jẹ́. Mo ti kúrò nípò pé ó wọná pé ó fi mí ṣépè ń ṣàmì torí pé ń lè wọná mọ́. Ipò aláìnírètí, ipò aláìní ìdánilójú, eléyìí kì í ṣe tèmi mọ́. Ipò ẹni tó ti sọnù, eléyìí kì í ṣe tèmi mọ́. Ǹjẹ́ mọ̀ ipò tí mo wà ní ìsìn? Ipò pé mo ti di ọmọ Ọlọ́run. Mo ti di àjogún pẹ̀lú Kristi. Mo ti di ọmọ ìjọba ọ̀run. Mo ti di ẹni tó ní ìdánilójú. Mo ti di ẹni tó ní ìrètí. Mo ti di ẹni tí yóò wà nílé ògo títí láéláé. Nípa kíni o? Nípa oore ọ̀fẹ́. Kì í ṣe nípa iṣẹ́ mi o. Kì í ṣe nípa ẹ̀sìn mi o. Bíbélì wí fún wa ní orí kejì yẹn ẹsẹ̀ kẹjọ, ó ní nítorí oore ọ̀fẹ́ ni a fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin fúnra yín, ó ní ẹ̀bùn Ọlọ́run ni, kì í ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má bàa ṣògo. Ìlógo kankan tí mo lè ṣe. Olórin ẹni kí lòun ò bá mú wa? Ó lòun rọ̀ mọ́ àgbélébù, kò sóhun tí mo mú wá, mo rọ̀ mọ́ àgbélébù. Toró ti mọ̀ pé àgbélébù ibi oore ọ̀fẹ́ ni, ibi tí Jésù ti kú ni, ibi tí Jésù ti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ni, ibi tí Jésù ti jìyà ni. Ó mú mi kúrò ní ipò ẹni onírètí sí ipò ẹni tó ní ìdánilójú. Ó mú mi kúrò ní ipò àjèjì sí ipò ẹni tó ń lọ ìjọba ọ̀run. Ó mú mi kúrò ní ipò ọ̀tá Ọlọ́run, ó fi mí sí ipò ọmọ Ọlọ́run. Oore ọ̀fẹ́ ń dáríjì ni. Oore ọ̀fẹ́ mú ni padà bọ̀ sáàyè láàyè. Ó ń sọ ní jí padà sáàyè. Ó ń sọ ní dálàyé ọkàn. Oore ọ̀fẹ́ ó ń fi ní sí ipò. Oore ọ̀fẹ́ ó ń pa ní mọ́ títí dé òpin. Éfésù orí 4 ẹsẹ̀ 30. Éfésù orí 4. Ó ní ẹ má ṣe mú ẹ̀mí mímọ́ Ọlọ́run bínú, ẹni tí a fi ṣe èdìdì yín dé ọjọ́ ìdáǹdè. Mọ̀ nǹkan tí Bíbélì sọ ni ó láti ṣe èdìdì mi títí dijọ́ wo? Jọ́ tí pé ó dùn. Ǹjẹ́ mọ̀ pé èdìdì fi hàn pé ojúlówó ọmọ ni mí? Èdìdì fi hàn pé èmi kì í ṣe tara mi mọ́, tọlọ́run ni mò ń ṣe. Ǹjẹ́ mọ̀ nǹkan kẹta tẹ́jìdì fi hàn? Èdìdì fi hàn pé ìlé bọ́ sọnù mọ́, Ọlọ́run ló ń pa mí mọ́. Oore ọ̀fẹ́ ṣá ni gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Kò sí tó pa mí mọ́ nínú ọwọ́ Ọlọ́run ayérayé bí kò ṣe oore ọ̀fẹ́ rẹ̀. Ṣe rí iṣẹ́ rere mi yóò ti jẹ́ k'Ọlọ́run sọ mí nù. Ṣe rí ìwà mímọ́ mi yóò mú k'Ọlọ́run sọ mí nù. Ṣe rí ẹ̀sìn mi yóò mú k'Ọlọ́run sọ mí nù. Ṣe rí mo mọ àdúrà gbà. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà mi ìríra ni yóò jẹ́ létí Ọlọ́run. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ mú k'Ọlọ́run dì mí mú. Ó ṣèdìdì mi títí dọjọ́ àjíǹde. Ó túmọ̀ sí pé láí mi lè bọ́ sọnù. Ó túmọ̀ sí pé láí mi lè lọ sọ́run àpáàdì.
ó túmọ̀ sí pé láí mi ò lè ṣègbé. Fẹ́ sọ̀tọ̀ kan fún wa, wọ́n sì sọ nǹkan tó oore ọ̀fẹ́ parí sí. Àgbà oníwàásù kan ó wà nínú ọkọ̀, wọ́n gbé bíbélì wọn dúdú dání, wọ́n sì rìnrìn àjò. Nínú ọkọ̀ yìí, ọ̀dọ́mọkùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ ń lọ sílé ẹ̀kọ́ bíbélì ó wà nínú ọkọ̀ náà. Ṣé ọ̀dọ́mọkùnrin náà ó jókòó, ó ń bá bàbá yẹn sọ̀rọ̀. Bàbá náà wá bí pé, ọmọ, ǹjẹ́ o ti gbáradì nínú ẹ̀mí láti má ṣubú sínú ìdánwò? Ọmọkùnrin náà ní, èmi ní ìpinnu ọkàn, n lè ṣubú sínú ìdánwò. Bàbá wa sọ fún pé ìpinnu ọkàn rẹ kò lágbára tó ìdánwò. Bàbá wa mú gègé kan jáde. Wọ́n ti wá débi tọ́rọ̀ ò ti dá. Bàbá wa ní, ọmọ, ǹjẹ́ o mọ̀ pé mo lè jẹ́ kí gègé ìdúró tí ò ní ṣubú bó tilẹ̀ jẹ́ pọ́nà yóò dáa tó? Ọmọ náà wí pé, bàbá, àfi tí n bá rí ipa mú gègé ìdúró nínú ọ̀nà tí ò dá yìí, kò ṣeé ṣe o bàbá, ó nira àti gbàgbọ́ àfi tí ojú mi bá kàn. Bàbá ní, mò ń ṣe gègé yóò nà dúró báyìí ni? Ó ní, bàbá, ẹ sọ fún mi pé fọwọ́ ọwọ́ yìí dì í mú. Bàbá ní, bí gègé lórí, tọ́wọ́ Olúwa ò bá dì ọ́ mú, tí oore ọ̀fẹ́ Ọlọ́run ò bá gbé ọ ró, ó ṣubú. Wò mí, pásítọ̀ yẹn gbóná gan-an, tó oore ọ̀fẹ́ Ọlọ́run ò bá gbé ọ ró, yóò ṣubú. Àǹtí yẹn ọ̀ní ẹ̀mí ni, ó ń kọrin, tó bá ń kọrin báyìí mọ́ máa ń sọ̀kalẹ̀, tó oore ọ̀fẹ́ Ọlọ́run ò bá gbé ọ ró, yóò ṣubú. Oore ọ̀fẹ́ kìí ṣe pé ó ń dáríjì ni nìkan, kìí ṣe pé ó ń sọ ní dààyè nìkan, kìí ṣe pé ó fi wá sí ipò tó dára nìkan, kìí ṣe pé ó ń pa wá mọ́ kúrò nínú pé ká a ní ṣègbé mọ́ láéláé nìkan, ṣùgbọ́n nínú ìrìn àjò ayé wa, in tó lè jẹ́ ká má ṣubú kò ju pé kóore ọ̀fẹ́ gbé wa lọ. Ṣé ẹ mọ̀dí tí a fi tẹ̀síwájú títí dọjọ́ òní nínú ìgbàgbọ́ Jésù? Kìí ṣe torí pé o ní ìpinnu, kìí ṣe torí pé o mọ̀ ọ́n ṣe, kìí ṣe torí pé o gbọ́n. Jẹ́ kí n pè ọ́ níjà pé mọ̀ dájú pé oore ọ̀fẹ́ ló gbé ọ ró. Yorùbá ní, ó gbọ́n bí ẹni tó ń ṣọ́ o. Èṣù ó gbọ́n ọgbọ́n àrékérekè, ó sì fẹ́ kó ṣubú. Ṣùgbọ́n in tí ò tí ì jẹ́ ó ṣubú, tí ò tí ì jẹ́ kébì náà ṣubú, ó ní pé oore ọ̀fẹ́ gbé wa ró. Oore ọ̀fẹ́ yẹn ló dì wá mú, òun ni yóò sì dì wá mú títí dópin. Jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ. Ǹjẹ́ o mọ rírì oore ọ̀fẹ́ Ọlọ́run tó ti rí gbà? Ìwọ tó ti jẹ́ ní ìgbàlà. Ǹjẹ́ o tiẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ìgbàlà yìí? Jésù orísun oore ọ̀fẹ́, ó san gbèsè rẹ, ó sì gbà á. Bóyá o ṣẹ̀ṣẹ̀ gbà láìpẹ́ ni, bóyá o ti gbà á tipẹ́. Ǹjẹ́ o mọ̀ pé oore ọ̀fẹ́ yẹn sì tún tó fún ọ títí dọjọ́ òní? Ǹjẹ́ o mọ rírì oore ọ̀fẹ́ náà? Jẹ́ n béèrè ìbéèrè kejì lọ́wọ́ rẹ. Ǹjẹ́ ìwọ tiẹ̀ ti rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà? Ṣé o ti rí ìdáríjì? Ṣé a ti sọ ọ́ dálààyè ọkàn àbókù sì ni ọ́? Ṣé a ti fi ọ́ sí ipò tó dára? Ṣé a ti pa ọmọ nínú ọwọ́ rẹ̀ ní ọ̀nà tó fi jẹ́ pé o kò ní lọ sọ́run àpáàdì mọ́? Wá gba oore ọ̀fẹ́ Jésù lónìí. Báwa ṣe gbà náà rí pé a mọra wa lẹ́lẹ́ṣẹ̀, a mọ̀ pé a jẹ̀bi ikú, ọ̀run àpáàdì,
a mọ̀ pé Jésù fẹ́ràn wa pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, a pa á lórí igi àgbélébùú, a sín ní ọjọ́ kẹta ó ṣe kí ni ó jíǹde. Ikú sísí àtàjíǹde rẹ̀ yẹn ó ra ìyè àìnípẹ̀kun fún wa. Bíbélì wípé kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kò jù bá lọ kó má bàa ṣègbé. Ṣẹ́ni tó bá ti lọ́rùn àpáàdì ti ṣègbé. Ohun tó ná wa láti lè rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà ni pé kí wá fi ìgbàgbọ́ wa sínú Jésù Kristi. Tó o bá ti gba Jésù gbọ́, má fi sínú ara rẹ o. Ó rí ìdáríjì, ó rí ìsọdà ààyè gbà, ó rí ipò tuntun gbà, ó rí ìpamọ́ Ọlọ́run gbà, ó sì tún rí ìmúdúró Ọlọ́run gbà. Ṣé o rí pé ayé rẹ ò mú shortage wá báwọn? Wọ́n sọ fáwọn èèyàn tó bá bí ọ sórílẹ̀-èdè yìí, tó bá bí ọ sórílẹ̀-èdè yìí tó tún lọ́rùn àpáàdì, shortage méjì láyé ẹ bá dé o. Má mú shortage méjì wá láyé rẹ. Gba Jésù nísìn. Fúnra rẹ tẹrí bá ń bi tó wà yẹn. Ṣàlàyé fún pé Jésù, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Ẹ̀ẹ̀kan náà ni tó bá ti gbà lẹ́ẹ̀kan yóò ti tán. Ṣàlàyé fún pé mo mọ̀ pé mo jẹ̀bi ikú. Ṣàlàyé fún pé mo mọ̀ pé ikú ti ẹ Jésù sísìn rẹ ó mú oore ọ̀fẹ́ ìgbàlà wá fún mi. Sọ fún pé Jésù, mo gbà ọ́ lólùgbàlà mi lónìí. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé ó ti gbà ọ́ là. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ti fún ọ ní ìyè àìnípẹ̀kun. Jésù Olúwa wa, àmín. Mo fẹ́ bọ́ ọyọ̀ pé o gba Jésù lónìí. Send text message sí mi tàbí kó o pè mí lórí 070-3808-5652 tàbí 070-8768-2122 tàbí 070-5530-7492. Àlàáfíà Kristi kó máa bá yín gbé. Ó dàbọ̀.